TVC ẹ ti rí pé lórí burúkú wọ́n ní TVC ẹ jẹ́ àgbẹ̀ lára ya yín mo gbọ́. She's still an influencer. Now, when it comes to online transactions, whether it's POS, whether it's transfer, whether it's, even just Instagram. Sometimes there are these network issues that are so annoying. Tell me about it. Yeah. But you have an instance before I tell you my story. So I'm not trying to say, I know the truth. Who is innocent who is not. But there are allegations against LIZZY ANJORIN, Nollywood actress. She's still an influencer. She still apparently sells, jewelry. Well, that's what most of the blogs are adding. They're adding formats. The bloggers are adding formats. And don't forget, I'm a speaker too. And we had where they called you HIV positive patients. Allegedly. They alleged Elori ló ti parẹ́ ló ti kú mọ́ Elori. Allegedly ni o. Àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀. Títílayọ̀. Àwọn èèyàn ọlọ́kùnrin 14 ló kú mọ́ Elori. Allegedly. Wọ́n sọ pé ó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ní kékeré. Wọ́n láti ìgbà tí wọ́n Títílayọ̀ ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ní kékeré. Wọ́n láti ìgbà yẹn làwọn ọkùnrin ti ń kú mọ́ Elori. Allegedly. Allegedly ni. I don't know. Àwọn bloggers ló gbé. Àwọn bloggers ló gbé. Gbogbo wa la máa wà all right. Ṣẹlẹ̀ ìyá olórí burúkú. Text pé látọ̀dọ̀ mi sọ pé látọ̀dọ̀ Ajia. Ṣẹlẹ̀ ìyá olórí burúkú because you have torí 2 minutes tán ní kó wá dúró síwájú TV lórí ṣorí burúkú. O ò ní ṣerú ẹ̀ mẹ́jà máa gbọ́ lọ. Has she? Máa post photo ẹ̀ tá bá ṣe tán. Máa post mi ní post kí ni. Àwọn 48 hours ni mo fún wọn. 48 hours ni mo fún wọn. Gbogbo orun òbó yín ni máa tú tán nínú TVC. Gbogbo orun ẹkùn àwọn ọ̀gá yín ló máa tú mọ́ mi lọ́wọ́. Ọjọ́ tí mo ní máa tú òbó ẹ́sà bọ́ọ̀dù eré ló pé. Mo sọ fún Gistlover, mo ní you go type enter mortuary. Olórí burúkú wọ mortuary àbí ò wọ mortuary. Gbogbo orun ẹkùn yín ló máa tú tán. Ní Nàìjíríà, tapo rice ti di 100k. And you cannot carry your camera to a court do matter. So some of you saying go to court. I have told you, go back to your village. Stop wasting money on station and court. Kò sí answer níbẹ̀ yẹn. Ẹ wo ìgbà tí mo padà lọ sí ìlú mi. Ṣé court àti station ló bá mi dájọ́ fáwọn tó pè mí lólè? Ìṣẹ̀ṣe la gbà irú àwọn eléyìí. Àwòrán wọn ti wà okay. Full name eléyìí ti wà. Ẹ bá ráwò rán àwọn ọmọ wọn náà ẹ kó mọ bẹ́ẹ̀ bá ráwò rán àwọn ọmọ wọn ẹ pèsè dá wọn nípasẹ̀ wọn lẹ ti máa pèsè dá àwọn ọmọ tó tara wọn jáde. I've told you, go back to your village. Stop suffering in Lagos. Me tí n bá lọ station bóyá gbé mi lọ mo dẹ̀ gbé òtítọ́ dání èmi ò lọ station o èmi Àkànkẹ́ aṣọ lèmi wáyé wá wọ̀ ẹ má bínú bẹ́ẹ̀ ni scarf ń tú kò lè dá fẹ́yìn ara TVC yà sí. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí LIZZY ANJORIN ẹ ti gbọ́ nǹkan tí ó sọ nípa àwọn ará TVC ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí ó sọ nípa arábìnrin tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí tí gbogbo wa mọ̀ sí Morayo tó ń ṣiṣẹ́ ní TVC ẹ ti gbọ́ àwọn ìpè èyí tí ó fún arábìnrin yìí. Bóyá kí n dẹ̀ wé lóníwájú bóyá lè máa pè mí.